This is Irewon Road that leads to Irewon community and at the same time leads to Odoyota town. This road is as terrible as something else. Can we just take a look? ọ̀nà Ìrẹ̀wọ̀n ó ń pa wá lára gidi, ẹ bá wa bẹ̀ wọ́n ìjọba. ọ̀nà Ìrẹ̀wọ̀n yìí ó máa ń ṣèyàn léṣe, ó dẹ̀ máa ń dá gbèsè sílẹ̀ fún àwọn ọlọ́kadà tó jẹ́ pé many people tó máa ń hùn jù gan. ẹ̀sánpù pé kẹgbẹ́ yàn sìn, kẹgbẹ́ ṣubú, kẹsẹ̀ kan, kápá kan, ó pọ̀ lọ́nà Ìrẹ̀wọ̀n yìí rẹpẹtẹ. ẹ jọ̀ọ́ tó bá lè rí àtúnṣe bá wa ṣe sí ìyẹn nìkan. tí àtúnṣe bá ti lè wà á tún kí ìjọba pé ó kú iṣẹ́ takuntakun, a lè gbọ́ ara wa jà lẹ́yìn pé ká bẹ ìjọba kó bá wa ṣe ọ̀nà Ìrẹ̀wọ̀n. bẹ́ẹ̀ náà Múlípà express kò tiẹ̀ dára rárá. àwa náà pẹ̀lú ẹni tó gbé wọn wọ orí ipò tí wọ́n wà, wọ́n jọ kán má fi ojú olórí tiwa náà kán má fi gùgì, wọ́n jọ ń tọrọ lọ kán ran àwa mẹ̀kúnnù náà lọ́wọ́ nípa ọ̀nà wa yìí, nípa jíjẹ mímu gan sef. Ọlọ́run jí kó bọ́ sí ìrọ̀rùn fún wa, káwọn sọ pé ó bọ́ sí gara. gbogbo wa pátá iṣẹ́ ni gbogbo àjọ strong. ẹ jọ̀ọ́ ẹ bá bẹ ìjọba wa kó ràn wá lọ́wọ́ nípa ọ̀nà wa yìí. ọ̀nà Ìmọ̀wó, ọ̀nà Múlípà, ọ̀nà Ìrẹ̀wọ̀n yìí ó wọ́ọ̀sì jù, kọjọ́ ń tọrọ Ọlọ́run kán ràn wá lọ́wọ́. On behalf of the inhabitants of Irewon community, we hereby call on the government parastatals who is to do the normal thing on this said road. Please do something about it. Thank you.